ìbéèrè ni pé ta lòun òun ò jámọ́ nǹkankan nú ayé lẹ́gbẹ̀ẹ́ àwọn tá à ń sọ yìí tí ó wà máa fi sọ̀rọ̀ pé ànábì rí bákan ànábì ò rí bákan. So eléyìí náà ìpèníjà ni fún àwa mùsùlùmí. Lára ń tàfà yìí gbójúlé náà ní pé àwọn tó ń sọ yìí òun kà nínú source of Islam. Sahihul Bukhari kì í ṣe source of Islam. Adẹ̀ ń jẹ́ kó yé wa àmọ́ wa ma'a dhalik àwa mùsùlùmí à ń tẹ́tí kún sí. Gbogbo ń tàfà yìí kà tó fi ń yẹpẹrẹ ànábì yìí ó lóun kà nínú Sahihul Bukhari pé kán lọ kà ń bẹ̀. Sahihul Bukhari èé ṣe sọ́ọ̀sì fún Islam. Al-Qur'anu nìkan ní ìwé tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó ń jẹ́ sọ́ọ̀sì fún Islam. Tọ́lọ̀ ń dẹ̀ ń ṣàlàyé oríṣiríṣi fún wa nípa Al-Qur'an. Tọ́lọ̀ wọn bá ń jẹ́ kó yé wa bẹ́ẹ̀. Tó ń jẹ́ ká máa mọ̀ yí pé òun ò níwèé míì tóun fi rán Ànábì yìí yàtọ̀ sí Al-Qur'an yìí. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwa mùsùlùmí àtẹ́tí sí i. Lára ń tá fi mọ̀ pé Al-Qur'an yìí ni sọ́ọ̀sì Islam. Ọlọ́run pé Al-Qur'an ní hudan lil muttaqin nínú Suratul Baqarah. Ìwé yìí ní ìmọ̀nà fáwọn olùbẹ̀rù Ọlọ́run. Nínú Suratul Baqarah bákan náà àyà 185 ó ní hudan linnas. Ìwé yìí ni ó máa jẹ́ mọ̀nà fáwọn ènìyàn wa bayyinatin minal huda wal furqan tí ó máa ṣàlàyé ìmọ̀nà fún wọn àtòpin ìyà láàrin àwọn nǹkan. Tá a bá tún lọ sínú Al-Qur'an Suratul An'am ká lè mọ̀ pé Al-Qur'an is the only source book tí Ọlọ́run wa bá fi rán Muhammad sí wa kò lòwe mi. Ó ní dhalika hudan Allahi. Al-Qur'an yìí ni ìmọ̀nà Ọlọ́run yahdi bihi man yasha tọ́lọ́run máa ń lò láti fi ẹni tó bá òun mọ̀nà. Suratul An'am aya 88. Bẹ́ẹ̀ náà Suratul A'raf aya 52 Ọlọ́ni wa laqad ji'nahum bikitabin. Àwọn Ọlọ́run á bá dé pẹ̀lú ìwé kan tá a fi ránṣẹ́ sí wọn. Fassalnahu ala ilmin. Àwọn Ọlọ́run ṣèfọ́ sí wẹ́wẹ́ ìwé náà lórí mímọ̀. Hudan wa rahmatan liqawmin yu'minun. Tíwé yóò máa jẹ́ ìmọ̀nà àti àánú ìkẹ́ fáwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Ọlọ́run. Suratul A'raf lèyí òní aya 52. Tá a bá lọ sínú Suratul Naml aya ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run ní Al-Qur'an yìí hudan wa bushra lil mu'minin. Òun náà ní ìmọ̀nà tí ó máa jẹ́ guidance tí ó sì máa jẹ́ bushra tí ó máa jẹ́ ìró ìdùnnú fẹ́ni tó bá jẹ́ mùmínì. Tá a bá padà sínú Suratul Luqman nínú al-aya ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run tó sọ fún wa ń bẹ̀ ó ní hudan wa rahmatan lil muhsinin. Al-Qur'an yìí náà ní ìmọ̀nà tí ó sì máa jẹ́ àánú fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá jẹ́ èèyàn rẹ̀. Tá a bá wá sínú Suratul Fussilat aya 44 Ọlọ́run sọ fún wa ń bẹ̀ yìí pé kul bá mi sọ fún wọn wípé huwa lilladhina amanu. Ìwé yìí ń bẹ fáwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run. Huda òun náà ni mọ̀nà wọn wa shifa òun náà sì ni ìwòsàn wọn. Tá a bá tún wá sínú astaghfirullah èyí tí mo kà ní ìsìn Suratul Luqman aya ẹlẹ́ẹ̀kẹta hudan wa rahmatan lil muslimin. Suratul Fussilat aya 44 ó ní kul huwa lilladhina amanu. Bá mi sọ fún wọn pé ìwé yìí ó ń bẹ fáwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run. Huda òun ni mọ̀nà wọn wa shifa òun náà sì ni ìwòsàn wọn. Tó bá wá sínú Suratul Jathiyah aya ẹlẹ́ẹ̀kẹkànlá ó ní hadha huda. Ìwé yìí ni ìmọ̀nà. Ọlọ́run ò fi ìmọ̀nà sínú Sahihul Bukhari. Ọlọ́run ò fi ìmọ̀nà sínú ìwé mi yàtọ̀ sí Al-Qur'an. Fa hadhihi mushkilatun azimatun ala hadhihi al-umma. Àwọn ìwé yìí sì ní pọ́blẹ́mù tó lágbára tó ń kojú Islam táwọn èèyàn fi ń sọ̀rọ̀ òdì sí Ànábì. Bẹ́ẹ̀ bá gbọ́ ntẹ́ni yìí sọ yóò bà yín nú jẹ́. Ó sì ń lo àwọn adillatul ahadith
táwọn ìtàdé ń sọ fáwọn àfáà wa ẹ wà máa yà tí mo kà á lẹ̀ yìí mo kàn mú wá níwọ̀nba ni o. àwọn àyàtù mi ń bẹ àtàwọn nususun Qur'aniyya tó ń jẹ́ ká mọ̀ pàlù Qur'ani nìkan níwé tá a fi rán Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. níbì kan ó ní uhiya ilayya hadha al-Qur'an ọlọ́run fi Qur'ani yìí ránṣẹ́ sí mi li undhirakum bihi kó máa jóun lèmi ó fi máa jíṣẹ́ fún yín wa man balagha àti gbogbo ẹni tíṣẹ́ mi ó dé tí gbọ́ ẹ̀. Sahihul Bukhari kìí ṣe reference fún Islam. ìwọ náà wà dé gbọ́ lálẹ́ yìí jẹ́ kí n wá plane tí pásítọ̀ yìí ń sọ. èmi ò mọ gúrùpù táwa mùsùlùmí ń lọ ọjọ́ yìí torí pọ́lọ̀ ti jẹ́ kó yé wa yí pé a rí àdáwù Islam ká má súnmọ́ wọn torí pé waddati ta'ifatun min ahlil kitab àwọn kan bẹ nù wọn law yudillunakum báwo làwọn ṣe fẹ́ sọ yín nù ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò dáa pẹ̀lú àwọn akẹ́rì irọ́. bẹ́ẹ̀ a sọ fún wa pé àwọn Yahudi tí wọ́n gba Islam àwọn ni wọ́n á kọ àwọn nǹkan àbàjẹ́ kalẹ̀ láwọn tí wọ́n ń sọ wípé aminu billadhi unzila alayhim ẹ lọ gba tí wọ́n sọ̀kalẹ̀ fún wọn yẹn gbọ́ wakfuru akhirahu waj'an nahar tẹ́ bá ti gbà tó bá yá ẹ sọ pé ẹ ṣe mọ́ la'allahum yarji'un káwọn náà lè bá padà. alhamdulillahi rabbil alamin àwọn àyà tí mo mú wá yìí wọn a máa lọ bíi 6 sí 7 tí ò bá ní tó 8 lórí kálímà pàlù Qur'ani nìkan di reference tá a fún àná Muhammad òun sì ní reference sí Islam ló fi jásí pé nígbà tí wọ́n lọ bí ìyá wa Aisha radiyallahu ta'ala anha an khuluq ar-rasul nípa ìwà ànábì ó ní khuluquhu al-Qur'an al-Qur'ani ni wà rẹ̀. lẹ́ni àwọn ń rí àwọn ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ọ̀rọ̀ ọ̀bánilórúkọ jẹ́ nínú àwọn kútù tíra àfáà ni. in tí òye pásítọ̀ yìí ni pé òun rò pé ọ̀rọ̀ Máàkù ọ̀rọ̀ Pọ́ọ̀lù àtọ̀rọ̀ kínní kan wọ́n wá ní kínní kan wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé yìí àwọn kọmparétọ̀sì ò ní wọ́n á máa fi kojú wọn láti fi yẹ̀yẹ́ Islam. ẹ jẹ́ ká jọ gbọ́ in tí àfáà yìí sọ. àwọn fọ́ìsì yẹn wọ́n lọ bíi 4 ẹyọ ọ̀kan mo kàn fẹ́ sáré treat. màá fẹ́ kájọ dákun káwa náà kájọ gbọ́ ní táfà yìí ń wí kọ́lọ̀ kó ṣàánú wa ká lè mọ̀ pé a ti bà Islam lórúkọ jẹ́ a sì ti dọ̀tí ànábì in the name of protecting al-Imam al-Bukhari and in the name of protecting Sahih al-Bukhari, a book who does not exist in the era of Rasul sallallahu alaihi wasallam, a book who doesn't exist in the era of Sahaba, a book who doesn't exist in the era of Tabi'in. táwọn mùsùlùmí wá gbé lórí látara wípé wọ́n gbé ilé wa lórí Yahudiyan ká máa lo àkídà wọn. ẹ dákun ẹ jẹ́ àwájọ gbọ́n tí pásítọ̀ yìí fẹ́ sọ o káwa náà kájọ gbé sí làákàyè. Hello, ẹ kálẹ́ o gbogbo ẹ̀yin mùsùlùmí tó wà lórí kẹ́ni. Bàbá ẹ̀ sọ lọ́hùn àlùfáà Moses Ọládé púpọ̀ yóò dára fún yẹn kúṣẹ́ o. Èyí tí ọ̀rọ̀ àfíìs ẹ dákun mo rò gbogbo èèyàn tó ń ṣépè tó ń rí gbogbo ẹ̀ o. Ẹ̀rí nìyí o mo fẹ́ kọ́ lọ́ka. Ẹ̀rí tó sọ wípé ànábì Muhammadu ní ìbálòpọ̀ pẹ̀lú Miriam ṣẹ̀gbọ́n wọn náà mọ̀ ẹ̀rù Afusọ àdẹ́bí ànábì Muhammadu ṣe bínú sí àwọn ìyàwó rẹ̀ tó fi lọ sí ọparò tó fi kọ àwọn ìyàwó rẹ̀ lẹ̀ fún odidi oṣù kan gbáko. Ẹni tí ànábì Muhammadu ẹ̀ sì kọ́kọ́ ní ìbálòpọ̀ pẹ̀lú tó kọ́kọ́ wọlé tọ̀ lẹ́yìn oṣù kan òun ni Aisha. So gbogbo sí yẹn go and study it sir. Táwọn ò bá rí táwọn ò ní wí. So kẹ wá kẹ èpè bọ́lẹ̀ kò ní dákun yín ò ní kíní kan no gbogbo ìdá nǹkan yìí inú Islamic source ni
nígbà tó sọ yìí nísìnyí mo ọ̀dọ́ máa ń kọ́ ẹ̀rí jáde fún yín farabalẹ̀ mọ́ tí ẹ̀yin bá jẹ́ olóòótọ́ ẹ lọ kà á ṣé lóòótọ́ ni ànábì ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni yìí àbí oníbálòpọ̀ pẹ̀lú ẹ̀ àti pé kí ló ṣẹlẹ̀ táni mọ́ọ̀dù gbà yẹn rán ní sura 66:4. ó lànàbì gba ẹ. àti promise tó tún promise yìí Aisha ní sura 33:28. lànàbì ti gba ẹ. ẹ lọ ká gbogbo ẹ ẹ bá pàdé yìí ohun tí gbogbo wa sọ lórí kìnìún ohun tá a rí kà lórí àdéhìsì yìí ni honestly ẹ dá pẹ̀lú ojúṣe Ọlọ́run tó ní gbogbo àwọn ìwà ìrábà yìí lọ́wọ́ tẹ̀ wọ́n pariwo tẹ̀ pé yọ́n ní kíní ká àṣìfẹ́ mọ owó lọ́jọ́ ohun tí èèyàn bá kà ní pé yẹn ṣé èèyàn sọ ni ẹ̀rọ pé èèyàn fi wá ìbínú Ọlọ́run nìyẹn táwọn tí ò ṣẹlẹ̀ kàyà níbi tá níbi ò bá ṣe ni tí jẹ́ tó ajé pé lọ́tọ́ Jésù Kristi wọ́n àkíyèsí ẹ̀ pé ọjà lè lóòótọ́ tàbí rí kí ni ti wá mẹ́. òṣùgbọ́n ohun tí ò ṣẹlẹ̀ ohun tí wọ́n kọ́ nípa ẹ̀ pé Jésù Kristi já olè. ẹ̀yin wọ́n dẹ̀ wọ́n sọ ọ́ ìbínú Ọlọ́run ọmọ ní débà wa. sọ ohun táwọn bá pàdé pé àdébùmọ́rún ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ẹrú ẹ̀ ni débi pé in fact ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà méjì sí ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mọ̀ tọrọ wọlé tọ àdébùmọ́ lọ pé ńgbà tí àdébùmọ́ wà ní ọgbà rò ṣe àyẹ̀rẹ́ àdébì sọ́jú káwọn ìyàwó rẹ̀ lẹ́ni ìgbà kẹta ẹrú ló tó ní access láti lọ bá mọ́mọ́rù pé tó ṣé wọ́n gba ìmọ̀rù láàyè o ẹ fẹ́ rí ọ o ìmọ̀rù ti padà lọ kó tó ní pé àdébùmọ́rù padà wá rán ẹrú yẹn sí pé kọ́ lọ pé wá pé kọ́ mọ́ bọ̀ wá. so bẹ́ẹ̀ lọ tó yẹ pé àdébùmọ́rù fáwọn pẹ̀lú ara rẹ̀ pé odidi oṣù kan wọn ìsúnmọ́ àwọn ìyàwó òun torí àwọn ọ̀wà tó wù nítorí pé ànábì ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin ẹrú obìnrin ìyàwó rẹ̀ kan tó jẹ́ ọ̀rọ̀ àtọ́wà pàṣẹ ní ọ̀pẹ́ ṣíṣú pé mọ́ sọ fẹ́ni kankan tó wà padà wá sọ tó di wàhálà ní ó fi bí ànábì náà ló fi fi odidi oṣù kan tí òfin lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ mọ́ gbogbo àwọn ìyàwó ẹ̀ pátápátá odidi oṣù kan lófin lọ́dọ̀ wọn mọ́ sáré ló gbé alẹ́ pé yẹn ní òjíṣẹ́ Ọlọ́run for what a list kẹ́kẹ́ àdìsí yìí náà Sahih Muslim ọba pàdé mẹ́ Sahih Muslim ọwọ́ àmbẹ̀ fòrújú 3511 Sahih Bukhari Muktiri 43,648 ẹlọ́ka ọwọ́ àlọ́ ṣùgbọ́n Islamic source yìí the most authentic source ni Olúwa yóò gbà yín owó ẹ̀dẹ̀ nígbàdà o. náà mo lérò pé gbogbo wa náà la gbọ́ tí pásítọ̀ yẹn ń wí. àkọ́kọ́ ni pé èmi ò mọ àfáà tí ọ̀rọ̀ jọ dà wọ́n pọ̀ tí wọ́n jọ ń ṣe ìpè fúnra wọn. àmọ́ mo fẹ́ ṣàlàyé tí ò yé pásítọ̀ aláìmọ̀kan yìí. pásítọ̀ yìí ya aláìmọ̀kan tán yányán látara wípé yóò lọ máa ka ń táwọn ọ̀tá ànẹ́bì kan pa ànẹ́bì yóò wá gbé e sórí ẹgbẹ́ bó ṣe ń sọ àwọn ń fún ẹ̀rí là ń kó jáde fún yín yìí ẹ lọ́ọ́ kà á nínú àwọn Sahihul Bukhari kì í ṣe sọ́ọ̀sì Islam Sahihu Muslim kì í ṣe ẹ̀rí fún Islam ìgbìyànjú àwọn àfáà kan ni mo dẹ̀ ti mú àwọn àyà Kùránù wá tó jẹ́ kí àkọ́káfà yìí tún gbọ́ lẹ́ẹ̀kan sí i bóyá tó bá lọ yẹ àwọn àyà yẹn wò. àwọn Al-Kùránì nìkan ni sọ́ọ̀sì tọ́lọ́run fún àná Muhammad. Bukhari ló mọ ibi tóun ti ríwèé tòun àti ìrònú tó kó síbẹ̀. Muslim ló mọ bí ó ti ń rònú tí àti tó kó síbẹ̀. kò ní í ṣe pẹ̀lẹ́ni tọ́lọ́run sọ fún wa ní Al-Qur'an. àwọn àyà tí mo sì mú wá lọ́ọ́ ka Suratul Baqara àyà ẹlẹ́ẹ̀kejì Hudan lil Muttaqin Kùránì ti yẹn ní ìmọ̀nà fáwọn olùbẹ̀rù Ọlọ́run. nínú Suratul Baqara àyà 185 Ọlọ́run dìídì ṣàlàyé ní wípé Al-Qur'ani Hudan linnas òun ni mọ̀nà fáwọn ènìyàn wa bayyinatin minal huda wal furqan òun ni ó sì máa ṣàlàyé ní àwọn gángan làlàyé tí ó fi àwọn èèyàn mọ̀nà tí ó máa ya irọ́ kúrò fún wọn lára òtítọ́.
aya al-Qur'an nínú suratul An'am aya 88 dhalika ìwé tá ń sọ yìí hudallahi òun ni ìmọ̀nà Ọlọ́run yahdi bihi man yasha lọ́lọ́run ó máa lò láti lò fífi ọ̀nà mẹ́ni ó bá wùn. Sahihul Bukhari ò lè fi yàn mọ̀nà, Sahihu Muslim ò lè júwe ọ̀nà fún yàn, al-Qur'an nìkan ló lè júwe bọ́lọ̀ ti ń sọ. Suratul A'raf aya 52 Ọlọ́run ní laqad ji'nahum bi kitabin, àwọn Ọlọ́run ti fún wọn ní ìwé kan fassalnahu táwọn Ọlọ́run pegedé ìwé náà ala ilmin tá a gbé kalẹ̀ lórí mímọ́ hudan kó máa jẹ́ ìmọ̀nà wa rahmatan liqawmin yu'minun kó sì máa jẹ́ àánú fáwọn tí wọ́n bá jólùgbàgbọ́. Sahihul Bukhari ò lè jẹ́ sọ́ọ̀sì fún mùmínì gẹ́gẹ́ bí ntọ́lọ́hun sọ yìí pé liqawmin yu'minun. Suratul A'raf 52 nìyẹn. Suratul Namli ayé ẹlẹ́ẹ̀kejì Ọlọ́ni huda wa bushra ìwé yìí ní ìmọ̀nà àtoríire lil mu'minin fáwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Ọlọ́run. Mo tún àyà yìí wí nítorí àwọn àfáà wa. Lọ sínú Suratul Luqman ayé ẹlẹ́ẹ̀kẹta hudan ìwé yìí ní ìmọ̀nà wa rahma òun sì láàánú lil muhsinin fáwọn ẹni ire. Suratul Fussilati ayé 44 Ọlọ́run jó yé wa ń bẹ̀ pé kúl bá mi sọ fún wọn wípé huwa lilladhina amanu ìwé yìí ń bẹ fáwọn olùgbàgbọ́. Olùgbàgbọ́ ní Ọlọ́run ní jókòó tí al-Qur'an ní òní máa wá Bukhari kan kiri. Hudan òun sì ní ìmọ̀nà wọn wa shifaa òun ní ìwòsàn wọn. Suratul Jathiyah ayé ẹlẹ́ẹ̀kẹkànlá hadha huda ìwé yìí gangan ní ìmọ̀nà. Èmi ò mọ ibi tí Sahihul Bukhari ti wá ń jẹ́ source fún Islam. Kódà nínú Suratu Zukhruf ó ní inna hadha la dhikrun laka wa liqawmik fasawfa tus'alun. Ìwé yìí ni ìwé ìrántí fún wa Ànábì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Ìwé tẹ́ máa lò rí. Ọlọ́run dẹ̀ wá ń jẹ́ pé wa man ya'shu an dhikrir rahman bẹ́ẹ̀ bá wá ní ìwé yìí tó gbé sẹ́gbẹ́ kan anuqayyid lahu shaytanan ṣèyítọ́nù ni ó máa darí ẹni yẹn fàṣà akọrínù olùbárẹ́ tó sì burú jù láyé nù ni. Lẹ́ni ṣèyítọ́nù tí wàá darí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó ń di al-Qur'an àwọn èèyàn wá ń sọ Sahihul Bukhari wọ́n ń sọ di source. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tí àfáà yìí sọ ó lánàbí gba ẹran àwọn ò mọbi tánàbí ti gba ẹran lọ́wọ́ ọ̀tá ló ti gbà á ṣe lọ́wọ́ àwọn ìyàwó ẹ̀. Jẹ́ n kọ́kọ́ lọ síbi ọ̀rọ̀ Mariyatu al-Kibutiyya tí ẹni yìí ń sọ. Tálẹ́ńtà ń pè ní Mariya al-Kibutiyya táfà yóò mọ̀. Àìmọ̀kan pásítọ̀ yìí lágbára gan tí ó máa lọ sórí stéèjì tí ó máa rò pé ìmọ̀ ń bẹ lára òun. Wallahi àìmọ̀kan ló ń lò. Èmi ò ní dárúkọ. Àìmọ̀kan làfáà yìí ń lò. Àkọ́kọ́ ni pé Mariyatul Kibutiyya tó ń sọ yìí ìyàwó tánàbí fẹ́ gbẹ̀yìn ó sì bímọ fáànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Jẹ́ n sáré sọ̀rọ̀ Mariya fún ẹ. Mariyatu lórúkọ ẹ̀. Mariyatu yìí wọ́n mẹ́ sí Ummul Mu'minin ìyá àwọn amómìnì. Bintu Shamu'un al-Qibutiyya ọmọ Shamu'un ni ọmọ Egypt ni tẹ́lágbà al-Qibutiyya ọmọ Egypt ni akhiru zawjati ar-Rasul Muhammad òun ni ìyàwó tá Nábì fẹ́ gbẹ̀yìn ó sì bímọ fún àná Muhammad òun ló bí Ibrahim. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọ láyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.